Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. mi ní challenge ẹni kankan. àwọn àgbàlagbà ò ní challenge ẹni kankan. àmẹ́yìn. tó wo yín ò bá pé 50,000 mi. tó wo yín ni kí wọ́n bá pé 50,000 àgbàlagbà ò ní gbà. wàláì mo bọ́lọ́ ń búra. àwọn àgbàlagbà ò ní gbà. wọ́n á yà bá yín dá sí i. wọ́n yà bá yín dá sí i. a máa gbàgbé bàbá Yusufu bá ń tẹ́ sí i. bàbá lẹ́yìn tá a bá ká tó tẹ̀. bàbá yìí mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bàbá àgbàlagbà bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. yóò ṣojú mi o yóò ṣojú mi o nígbà tí ire ayọ̀ mi bá dé. yóò ṣojú mi yóò ṣojú mi nígbà tí ire ayọ̀ mi bá dé. yóò ṣojú mi ojú mi á tó o ojú mi á rí o nígbà tí ire ayọ̀ mi bá dé. ojú mi á rí ojú mi á rí nígbà tí ire ayọ̀ mi bá dé. ojú mi á rí. owó yẹn akọ́kọ́ pé 15 kí n má tiẹ̀ máa gba tẹ́sí ó nídìí o. ó nídìí. mi ò ṣeré o. àwọn àgbàlagbà ò ṣeré. ọ̀ya ẹ̀yẹ ṣe. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. jẹ́rí ọ̀nà ó kàn bàbá wa. ó kàn bàbá wa. ibi tá a bá pè lórí ẹnìkan kì í bí sọlẹ̀. ibi tá a bá pè lórí ẹnìkan bí sọlẹ̀ o. ẹ jẹ́ amọ̀yìn àgbàlagbà kó ń bẹ̀ nà. ẹ jẹ́ amọ̀yìn àgbàlagbà kúrò ń bẹ̀ nà. ọpẹ́ ní fọ́lọ́hún. ọpẹ́ ní fọ́lọ́hún. ayọ̀ wa kún wọn. ayọ̀ wa kún. ọba dáadáa Ọlọ́run á fà lùbáríkà sí. Ọlọ́run fà lùbáríkà sí. Alájà. Alájà wa. ẹ farabalẹ̀ o. ẹ jẹ́ àwọ̀wọ́ yín o. ẹ bọ̀rẹ̀ bú ni. Ọlọ́run ò ní jẹ́ sórí ibú. Ọlọ́run ní jẹ́ ká àgbàlagbà sórí ibú o. èmi kọ́ ni máa gbowó yìí. àwọn àgbàlagbà kan ni ó gbé ẹ lọ́wọ́ yín o. ó ní ẹjẹ́ ṣe transfer. ẹ bá dá nọ́mbà wa. mo lè ṣe mọ̀ pé já sí mi. mo lè ṣe mọ̀ pé já sí mi. òun kò ìgbóyè máa gọ̀. ẹ gbọ́dọ̀ gọ̀. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi.